Iṣẹ́ àwọn Àpọ́sítélì orí 5. Ṣùgbọ́n ọkùnrin kan tí a ń pè ní Anania pẹ̀lú Sàfírà aya rẹ̀ ta ilẹ̀ ìní kan. Ó sì yan apá kan pamọ́ nínú owó náà. Aya rẹ̀ bá a mọ̀ ọ́ pọ̀. Ó sì mú apá kan rẹ̀ wá. Ó sì fi lélẹ̀ ní ẹsẹ̀ àwọn Àpọ́sítélì. Ṣùgbọ́n Pétérù wí pé, Anania, èéṣe tí Sátánì fi kún ọ ní ọkàn láti ṣèké sí ẹ̀mí mímọ́, tí ìwọ sì fi yan apá kan pamọ́ nínú owó ilẹ̀ náà? Nígbà tí ó wà níbẹ̀, tìrẹ kì í ṣe. Nígbà tí ó sì tà á tán, kò ha wà ní ìkáwọ́ ara rẹ? Èé ha ti ṣe tí ìwọ fi ro kínní yìí ní ọkàn rẹ? Ènìyàn kì ìwọ ṣèké sí bí kò ṣe sí Ọlọ́run. Nígbà tí Anania sì gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí, ó ṣubú lulẹ̀, ó sì kú. Ẹ̀rù ńlá sì bá gbogbo àwọn tí ó gbọ́. Àwọn ọ̀dọ́mọkùnrin sì dìde, wọ́n dì í, wọ́n sì gbé e jáde, wọ́n sì sìn ín. Ó sì tó bí ìwọ̀n wákàtí 3, aya rẹ̀ láì mọ ohun tí ó ti ṣe, ó wọlé. Pétérù sì dá a lóhùn pé, wí fún mi, bí iye báyìí ni ẹ̀yin ta ilẹ̀ náà? Ó sì wí pé, lóòótọ́ iye bẹ́ẹ̀ ni. Pétérù sì wí fún un pé, èé ṣe tí ẹ̀yin fohùn ṣọ̀kan láti dán ẹ̀mí Olúwa wò? Wò ó, ẹsẹ̀ àwọn tí ó sìnkú ọkọ rẹ̀ ń bẹ ní ẹnu ọ̀nà, wọn yóò sì gbé ọ jáde. Ó sì ṣubú lulẹ̀ ní ẹsẹ̀ rẹ̀ lójú kan náà, ó sì kú. Àwọn ọ̀dọ́mọkùnrin sì wọlé, wọ́n bá a ó kú, wọ́n sì gbé e jáde, wọ́n sì sìn ín lẹ́bàá ọkọ rẹ̀. Ẹ̀rù ńlá sì bá gbogbo ìjọ àti gbogbo àwọn tí ó gbọ́ nǹkan wọ̀nyí. A sì ti ọwọ́ àwọn Àpọ́sítélì ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu púpọ̀ láàrin àwọn ènìyàn. Gbogbo wọn sì fi ọkàn kan wà ní ìloro Sólómọ́nì. Nínú àwọn ìyókù, ẹnìkan kò dáṣà àti dàpọ̀ mọ́ wọn, ṣùgbọ́n ènìyàn ń kó kìkì wọn. A sì ń yan àwọn tí ó gba Olúwa gbọ́ kún wọn sí i, àti ọkùnrin àti obìnrin. Tó bẹ́ẹ̀ tí wọ́n ń gbé àwọn abirùn jáde sí ìgboro, tí wọ́n ń tẹ́ wọn sí orí akete àti ohun ìbìrọ̀gbọ̀kú, pé bí Pétérù bá ń kọjá, kí òjìji rẹ̀ tilẹ̀ lè ṣíjú bo òmíràn nínú wọn. Ọ̀pọ̀ ènìyàn sì kó ara wọn jọ láti àwọn ìlú tí ó yí Jerúsálẹ́mù ká. Wọ́n mú àwọn abirùn wá àti àwọn tí ara kan fún ẹ̀mí àìmọ́, a sì ṣe dídá ara olúkúlùkù wọn. Ṣùgbọ́n olórí àlùfáà dìde, tí òun ti gbogbo àwọn tí wọ́n wà lọ́dọ̀ rẹ̀, tí í ṣe ẹ̀yà ti àwọn Sadusí, wọ́n sì kún fún owú. Wọ́n sì nawọ́ mú àwọn Àpọ́sítélì, wọ́n sì fi wọ́n sínú túbú. Ṣùgbọ́n áńgẹ́lì Olúwa ṣí ilẹ̀kùn túbú ní òru. Nígbà tí ó sì mú wọn jáde, ó wí pé, ẹ lọ, ẹ dúró, kí ẹ sì máa sọ gbogbo ọ̀rọ̀ ìyè yìí fún àwọn ènìyàn ní tẹ́ḿpìlì. Nígbà tí wọ́n sì gbọ́ yìí, wọ́n wọ tẹ́ḿpìlì lọ ní kùtùkùtù, wọ́n sì ń kọ́ni. Ṣùgbọ́n olórí àlùfáà dé àti àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀, wọ́n sì pe àpéjọ ìgbìmọ̀ àti gbogbo àwọn àgbààgbà àwọn ọmọ Ísírẹ́lì. Wọ́n sì ránṣẹ́ sí ilé túbú láti mú wọn wá. Ṣùgbọ́n nígbà tí àwọn oníṣẹ́ dé ibẹ̀, wọn kò sì rí wọn nínú túbú. Wọ́n padà wá, wọ́n sì sọ pé, àwa bá ilé túbú ó ṣe pinpin, àti àwọn olùṣọ́ dúró lóde níwájú ilẹ̀kùn. Ṣùgbọ́n nígbà tí àwa ṣílẹ̀kùn, àwa kò bá ẹnìkan nínú túbú. Nígbà tí olórí ẹ̀ṣọ́ tẹ́ḿpìlì àti àwọn olórí àlùfáà sì gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí, wọ́n dààmú nítorí wọn pé, níbo ni èyí yóò yọrí sí? Nígbà náà ni ẹnìkan dé, ó wí fún wọn pé, wò ó, àwọn ọkùnrin tí ẹ̀yin fi sínú túbú wà ní tẹ́ḿpìlì, wọ́n ń dúró, wọ́n sì ń kọ́ àwọn ènìyàn. Nígbà náà ni olórí ẹ̀ṣọ́ lọ pẹ̀lú àwọn oníṣẹ́, ó sì mú wọn wá, kì í ṣe pẹ̀lú ipá, nítorí tí wọ́n bẹ̀rù àwọn ènìyàn, kí a má bàa sọ wọ́n ní òkúta. Nígbà tí wọ́n sì mú wọn dé, wọ́n mú wọn dúró níwájú àjọ ìgbìmọ̀. Olórí àlùfáà sì bi wọ́n léèrè wípé, àwa kò ti kìlọ̀ fún yín gidigidi pé kí ẹ má ṣe fi orúkọ yìí kọ́ni mọ́? Sì wò ó, ẹ̀yin ti fi ẹ̀kọ́ yín kún Jerúsálẹ́mù, ẹ sì ń pète àti mú ẹ̀jẹ̀ ọkùnrin yìí wá sí orí wa. Ṣùgbọ́n Pétérù àti àwọn Àpọ́sítélì dáhùn, wọ́n sì wí pé, àwa kò gbọ́dọ̀ má gbọ́ ti Ọlọ́run ju ti ènìyàn lọ. Ọlọ́run àwọn bàbá wa jí Jésù dìde, ẹni tí ẹ̀yin pa, tí ẹ̀yin sì gbé kọ́ sórí igi.
òun ni Ọlọ́run fi ọwọ́ ọ̀tún rẹ̀ gbéga láti jẹ́ ọmọ aládé àti olùgbàlà, láti fi ìrònúpìwàdà fún Ísírẹ́lì àti ìdáríjì ẹ̀ṣẹ̀. Àwa sì ní ẹlẹ́rìí nǹkan wọ̀nyí àti ẹ̀mí mímọ́ pẹ̀lú tí Ọlọ́run fi fún àwọn tí ó gbọ́ tirẹ̀. Ṣùgbọ́n nígbà tí wọ́n gbọ́ èyí, àyà wọn gba ọgbẹ́ dé inú, wọ́n gbèrò àti pa wọ́n. Ṣùgbọ́n ọ̀kan nínú àjọ ìgbìmọ̀ tí à ń pè ní Gamalieli, Farisí àti amòfin tí ó ní ìyìn gidigidi lọ́dọ̀ gbogbo ènìyàn, ó dìde dúró, ó ní kí a mú àwọn àpọ́sítélì bì sẹ́yìn díẹ̀. Ó sì wí fún wọn pé, ẹ̀yin ọkùnrin Ísírẹ́lì, ẹ kíyèsí ara yín ní ohun tí ẹ̀yin ń pète àti ṣe sí àwọn ọkùnrin wọ̀nyí. Nítorí ṣáájú ọjọ́ wọ̀nyí ni Teuda dìde, ó ń wí pé ẹni ńlá kan ni òun, ẹni tí ìwọ̀n 400 ọkùnrin gbá tì, ẹni tí a pa, àti gbogbo iye àwọn tí ó gba tirẹ̀ a tú wọn ká, a sì sọ wọ́n di asán. Lẹ́yìn ọkùnrin yìí ni Júdà àti Gálílì dìde lákòókò kíka ènìyàn, ó sì fa ènìyàn púpọ̀ lẹ́yìn rẹ̀, òun pẹ̀lú ṣègbé, àti gbogbo iye àwọn tí ó gba tirẹ̀ a fọ́n wọn ká. Ǹjẹ́ èmi wí fún yín nísinsìnyí, ẹ gáfárà fún àwọn ọkùnrin wọ̀nyí, kí ẹ sì jọ̀wọ́ wọn jẹ́, nítorí bí ìmọ̀ tàbí iṣẹ́ yìí bá jẹ́ ti ènìyàn, a ó bì í ṣubú. Ṣùgbọ́n bí ti Ọlọ́run bá ní, ẹ̀yin kì yóò lè bì í ṣubú, kí ó má bàa jẹ́ pé àárẹ̀ yín ẹ̀ ń bá Ọlọ́run jà. Wọ́n sì tẹ̀ sí tirẹ̀. Nígbà tí wọ́n sì pe àwọn àpọ́stélì wọlé, wọ́n lù wọ́n, wọ́n sì kìlọ̀ fún wọn pé kí wọn kí ó má ṣe sọ̀rọ̀ ní orúkọ Jésù mọ́, wọ́n sì jọ̀wọ́ wọn lọ́wọ́ lọ. Nítorí náà wọ́n sì lọ kúrò níwájú àjọ ìgbìmọ̀. Wọ́n ń yọ̀ nítorí tí a kà wọ́n yẹ sí ìyà jẹ nítorí orúkọ rẹ̀. Àti ní ojoojúmọ́ ní tẹ́ḿpìlì àti ní ilé, wọn kò dẹ́kun ìkọ́ni àti láti wàásù Jésù Kristi.